Mo fẹ́ béèrè ohun kan. Ṣé o mọ̀ dájú pé bí o bá kú lónìí yìí, ṣé wàá lọ sí ọ̀run? O lè sọ pé kò dá mi lójú bóyá màá lọ sí ọ̀run, bóyá o kò tilẹ̀ ronú nípa rẹ̀ rí. Ṣùgbọ́n Bíbélì wípé o lè dá ọ lójú pé o wà lọ́nà rẹ sí ọ̀run. Báyìí, gẹ́gẹ́ bí Bíbélì ti wí, o nílò láti ní òye àwọn ohun díẹ̀ kan láti gba ìgbàlà. Ohun àkọ́kọ́ nìyí, Bíbélì sọ nínú ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 23, gbogbo ènìyàn ni ó ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run. Bíbélì sọ fún wa pé ẹ̀ṣẹ̀ ni ìtàpá sí òfin. Nígbà tí a bá rú òfin Ọlọ́run, a dẹ́ṣẹ̀, àti gẹ́gẹ́ bí ẹsẹ̀ Bíbélì náà ti wí, gbogbo wa ti ṣẹ̀. Ẹlẹ́ṣẹ̀ ni mí, ẹlẹ́ṣẹ̀ ni ọ́. Ó sì ṣe ni láàánú pé èrè wà fún ẹ̀ṣẹ̀ wa. Ìwé Róòmù orí 4 ẹsẹ̀ 23 sọ pé nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀. Nígbà yìí, ọ̀rọ̀ èrè túmọ̀ sí sísan ohun tí ó tọ́ sí ọ. Bí mo bá lọ sí ibi iṣẹ́, wọ́n fún mi ní owó, èrè mi ni wọ̀nyí. Ṣùgbọ́n nítorí ẹ̀ṣẹ̀ mi, èrè rẹ̀ ni ikú. Ohun tí mo gbà ní ikú, nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀. Báyìí, nígbà tí a bá ronú nípa ikú ọ̀pọ̀ ènìyàn, máa ronú ikú ara. Ṣùgbọ́n ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 15 sọ pé àti ikú àti ipò òkú ni a sì sọ sínú adágún iná, èyí tó tọ́ka sí ipò òkú. Ó wí pé èyí ni ikú kejì. Bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, a sọ sínú adágún iná. Ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ 8 sọ pé àti ní ìkẹyìn àtòkọ yìí ó sọ èyí, àti gbogbo onírọ́ wọn yóò ní ìpín wọn nínú adágún tí ó ń jó pẹ̀lú iná àti sọ́fọ́rì tí í ṣe ikú kejì. Àti ìdí tí Ọlọ́run fi ṣàfikún ẹ̀ṣẹ̀ irọ́ pípa. Lẹ́yìn èyí, àtòkọ yìí ó ń sọ ohun kan fún wa. Nǹkan náà lèyí, gbogbo wa ni ẹlẹ́ṣẹ̀, gbogbo ènìyàn ló ti parọ́, tí ó tún ń gbìyànjú láti sọ ní pé kò sí olódodo. Gbogbo wa láti ṣẹ̀. Ohun tí yóò yẹ fún wa ni láti sọ sí ọ̀run àpáàdì. Báyìí, ìròyìn búburú ni èyí, mo jẹ́ ẹlẹ́ṣẹ̀, o jẹ́ ẹlẹ́ṣẹ̀, gbogbo wa sì ni a ti dájọ́ ọ̀run àpáàdì fún. Ṣùgbọ́n ìrere ni ìròyìn ayọ̀ tàbí ìròyìn rere. Róòmù orí 4 ẹsẹ̀ 23 sọ pé nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀. Àróye ohun tí èyí túmọ̀ sí báyìí. Ṣùgbọ́n apá kejì ẹsẹ̀ yìí sọ pé ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run ni ìyè ayérayé nínú Jésù Kristi Olúwa wa. Bíbélì sọ pé Ọlọ́run ní ẹ̀bùn kan tí ó fẹ́ fún ọ, èyí tí í ṣe ìyè àìnípẹ̀kun. Báyìí, ní ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 8 títí dé ẹsẹ̀ 9, Bíbélì sọ pé nítorí oore ọ̀fẹ́ ni a ti fi gbà yín là nípa ìgbàgbọ́. Ọ̀rọ̀ náà oore ọ̀fẹ́ túmọ̀ sí láti gba ohun tí kò tọ́ sí ọ. O kò ṣiṣẹ́ rẹ̀, o kò san fún un, ni a fi gbà yín là. Ó ń tọ́ka sí gbígbà wá là kúrò ní ọ̀run àpáàdì. Nítorí èmi kò fẹ́ lọ síbẹ̀, ó dá mi lójú pé o kò fẹ́ lọ síbẹ̀. Ọ̀rọ̀ náà ìgbàgbọ́ túmọ̀ sí láti gbàgbọ́. Ó sọ pé nítorí nípa oore ọ̀fẹ́ ni a rí ìgbàlà nípa ìgbàgbọ́, àti pé kì í ṣe tiwa, kò ní ohun kan láti ṣe pẹ̀lú rẹ̀. Èyí ni ìdí, ẹ̀bùn Ọlọ́run ni, kì í ṣe ti iṣẹ́, kí ẹnikẹ́ni má bá a ṣògo. Ẹ̀bùn kì í ṣe ohun tí o ṣiṣẹ́ fún, ẹ̀bùn ni ohun tí a fi fún ọ. Ẹlòmíràn ti san rẹ̀, ṣùgbọ́n o kò san fún un. Bí mo bá fún ọ ní ẹ̀bùn kan tí mo sì sọ pé kí o fún mi ní owó fún un, èyí kì í ṣe ẹ̀bùn. Bí mo bá fún ọ ní ẹ̀bùn, ṣùgbọ́n mo ní kí o ṣe nǹkan fún mi, èyí kì í ṣe ẹ̀bùn. Báyìí, ẹ̀bùn kò ná ọ ní ohun kan, ṣùgbọ́n ó ná ẹni tí ó ń fún ọ ní ohun kan. Ẹ̀bùn Ọlọ́run náà kò yàtọ̀ sí èyí. Jésù ti san fún ẹ̀bùn náà. Róòmù orí 5 ẹsẹ̀ 8 sọ pé ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sì wá hàn ní èyí pé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Ẹsẹ̀ tí ó lókìkí jùlọ nínú Bíbélì sọ pé nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Ìyìn rere nìyí. Jésù Kristi ní a bí nípasẹ̀ wúńdíá, ó gbé ayé aláìlẹ́ṣẹ̀, kò dẹ́ṣẹ̀ rí, kò ṣe ohun búburú kankan. Ó kú lórí igi àgbélébú, a sì sìnkú rẹ̀. Ó jíǹde kúrò ní ibojì, kì í ṣe láti san ẹ̀ṣẹ̀ tirẹ̀ nítorí kò dẹ́ṣẹ̀, ó kú láti san ẹ̀ṣẹ̀ wa. Wò ó, ó ti san fún gbogbo rẹ̀, ó ti san fún ẹ̀bùn náà. Báyìí, èyí ni láti yé ọ nípa ẹ̀bùn náà. Jòhánù orí 3 ẹsẹ̀ 14 sọ pé ìyè àìnípẹ̀kun. Ẹ̀bùn yìí ni ìyè àìnípẹ̀kun. Ọ̀rọ̀ náà àìnípẹ̀kun túmọ̀ sí pé yóò wà títí láé. Ayé tí kò ní òpin, kò lè tán láéláé.
Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún sọ pé ìyè àìnípẹ̀kun. Ìyè túmọ̀ sí pé kò ní tán. Ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹfàlélọ́gbọ̀n sọ pé ìyè àìnípẹ̀kun. Ìwé Róòmù orí kẹfà ẹsẹ̀ kẹtàlélógún sọ pé ìyè àìnípẹ̀kun. Nínú gbogbo Bíbélì ni ìwọ yóò ti rí èyí, ìyè àìnípẹ̀kun, ìyè àìnípẹ̀kun, ìyè tó máa pẹ́ títí láé, ìyè ayérayé, ìyè tí kò ní tán. Gẹ́gẹ́ bí Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹfàlélọ́gbọ̀n, o máa rí gbà ní kété tí o bá ti gbàgbọ́. Ẹni tí ó bá gbàgbọ́ nínú ọmọ ní ìyè àìnípẹ̀kun. Báyìí àwọn kan rò pé wò ó, mo lè gba ìgbàlà, ṣùgbọ́n lọ́gán tí mo bá ṣe ohun tí ó burú bíi àgbèrè, bíi ìpànìyàn, pípa ara ẹni, pé Ọlọ́run yóò gba ìgbàlà mi kúrò. Ṣùgbọ́n tí o bá gbà á kúrò kò pé títí láé. Wò ó, a ní láti ní òye pé ìgbàlà kìí ṣe ohun tí a ṣiṣẹ́ fún, àti pé lọ́gán tí a bá ti ní kìí ṣe ohun tí a máa tọ́jú. Bíbélì wípé ní inú ìwé Títù orí kìíní ẹsẹ̀ kejì, ní ìrètí ìyè àìnípẹ̀kun tí Ọlọ́run tí kò lè parọ́ ṣe ìlérí kí ayé tó bẹ̀rẹ̀. Wò ó, ìrètí wà fún ìyè ayérayé ni pé Ọlọ́run kò lè parọ́. Tí Ọlọ́run bá ṣe ìlérí ìyè àìnípẹ̀kun fún mi, nígbà náà dábàá ohun tó lè jẹ́, ó jẹ́ ìyè àìnípẹ̀kun. Ó ṣe ìlérí ìyè àìnípẹ̀kun fún mi, yóò pẹ́ títí láé. Ìwọ wípé bẹ́ẹ̀, bí mo bá ṣe ohun tí ó burú jáì, kì í ṣe tiwa, kò ní ohun kan láti ṣe pẹ̀lú mi. Ó jẹ́ ẹ̀bùn tí ó máa wà láéláé. Báyìí ohun kan tí ó nílò láti ṣe nìyí. Gẹ́gẹ́ bí ẹ̀bùn mìíràn, ó ní àǹfààní bóyá o fẹ́ gbà tàbí o fẹ́ kọ̀ ọ́. O lè béèrè pé báwo ni mo ṣe lè gba ẹ̀bùn Ọlọ́run? Ìwé Róòmù orí kẹwàá ẹsẹ̀ kẹsàn-án sọ èyí pé bí báyìí ó sọ pé bí nítorí pé o ní àǹfààní láti yàn. Ó wí pé bí ìwọ bá jẹ́wọ́ Jésù Olúwa pẹ̀lú ẹnu rẹ, ọ̀rọ̀ náà jẹ́wọ́ túmọ̀ sí pé kí o gbà á. Ìwọ wí pé kí ni mò ń gbà? Ò ń gbà pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, ò ń gbà pé ó yẹ kí o lọ sí ọ̀run àpáàdì, ṣùgbọ́n ò ń béèrè fún ìdáríjìn. Ó wí pé bí ìwọ bá jẹ́wọ́ Jésù Olúwa pẹ̀lú ẹnu rẹ, ṣùgbọ́n ó pọ̀ ju sísọ ọ̀rọ̀ lásán lọ. Ó tún sọ pé tí ìwọ sì gbàgbọ́ nínú ọkàn rẹ pé Ọlọ́run ti jí dìde láti inú òkú, ò ń gbàgbọ́ pé Jésù Kristi kú lórí àgbélébù, a sín, ó sì jíǹde kúrò nínú isà òkú gẹ́gẹ́ bí sísan fún ẹ̀ṣẹ̀ rẹ. Ó wí pé bí ìwọ bá jẹ́wọ́ Jésù Olúwa pẹ̀lú ẹnu rẹ, tí o sì gbàgbọ́ nínú ọkàn rẹ pé Ọlọ́run ti jí dìde kúrò nínú òkú, Bíbélì sọ pé ìwọ yóò ní ìgbàlà. Kò sọ pé bóyá o lè ní ìgbàlà, kò sọ pé bóyá o ní ìrètí ìgbàlà. Ọlọ́run sọ pé èmi yóò gbà ọ́ bí o bá jẹ́wọ́ pẹ̀lú ẹnu rẹ tí o sì gbàgbọ́ nínú ọkàn rẹ. Ṣàkíyèsí pé o kò nílò láti lọ sí ilé ìjọsìn. Kò sọ pé o ní láti ṣe ìrìbọmi. Kò sọ pé o ní láti ronúpìwàdà ẹ̀ṣẹ̀ rẹ. Kò sọ pé o ní láti ṣe ohun kan. Ṣáà gbàgbọ́ kí o sì sọ fún un pé kí ó gbà ọ́ bí o bá gba èyí gbọ́ nínú ọkàn rẹ. Bí o bá gbàgbọ́ pé Jésù Kristi kú fún ọ lórí àgbélébù fún ẹ̀ṣẹ̀ rẹ, a sì sín, ó jíǹde kúrò nínú ibojì, ó fẹ́ fún ọ ní ẹ̀bùn, ó jẹ́ ìyè àìnípẹ̀kun. Kí ni kò ní jẹ́ kí o jẹ́wọ́ pẹ̀lú ẹnu rẹ nísinsìnyí? Màá ràn ọ́ lọ́wọ́ gba àdúrà kan. Bí o bá gba èyí gbọ́, gbàdúrà pẹ̀lú mi báyìí ní ìsinsìnyí. Jésù Olúwa, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Mo mọ̀ pé ó sì yẹ kí n lọ sí ọ̀run àpáàdì. Jọ̀wọ́ gbà mí nísinsìnyí kí o sì fún mi ní ìyè àìnípẹ̀kun. Mi ò gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́, mi ò gbẹ́kẹ̀lé ẹ̀sìn, mo ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ. Mo dúpẹ́ pé o ti gbà mí. Àmín. Bí o bá gba àdúrà yìí tí o sì gbàgbọ́ nínú ọkàn rẹ, gẹ́gẹ́ bí Bíbélì ti wí, o ti ní ìgbàlà, o ti ní ìyè àìnípẹ̀kun, o kú oríire.